ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tẹ́ tí ń wò wá. Èmi lọmọ yín Ìbádìyẹ bá pata là ń lọ. Ọmọ wọ̀ tún wò sí kó tó sọdá kí mọ́tò má bàa gbà. Ọmọ yín, ọ̀rẹ́ yín, Mary Ọmọlójú náà ni. Èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ìyàwòsí. Another Ìyàwòsí is a what? Ẹ̀yin ará ilé, ẹ parí ẹ̀, is a counterfeit. Gbogbo yín pátápátá náà ni mo kí káàbọ̀ sórí ètò yìí. Ètò ohun tí mò ń là kọjá náà lẹ́ ń gbọ́ with Mary Ọmọlójú. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn àlejò jàǹkànjàǹkàn náà la máa ń gbé wá sórí ètò ohun tí mò ń là kọjá. Ti máa wẹ̀gbẹ́ mi pé àlejò pàtàkì wo náà la tún ní fún wa lórí ìkànnì lónìí. Ojú wọn gún régé. Ẹ ti máa wò pé ibo ni Ìyàwòsí tuntun gbé àlejò yìí wá. Ènìyàn pàtàkì ni wọ́n láwùjọ, òdú ni wọ́n kì í ṣàrìmọ̀ fún olóko. Ọ̀gbẹ́ni Adéọlá Adémúyìwá náà ni àlejò tá a gbé wá lórí ìkànnì lónìí, tó jẹ́ wípé onímọ̀ ẹ̀rọ ni wọ́n. Onímọ̀ ẹ̀rọ ni wọ́n. Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò yìí. Lema, ṣé dáadáa ni mo bá yín? Dáadáa lẹ bá wa. Ṣàlàáfíà lẹ́yìn náà wà. Dáadáa ni, Ẹ dáadáa. ṣeun púpọ̀. Ṣé ọkọ̀ ò jẹpo? Ọkọ̀ ò jẹpo púpọ̀, ó jẹ díẹ̀. Ó jẹ díẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Inú wa dùn wípé a pè yín, ẹ dá wa lóhùn. Aṣọ yín kò ní fàyà lọ́la Elédùmarè. A kí yín káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé púpọ̀. Fún àwọn aráalé tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ wọn rèé tí wọ́n máa rí yín, ṣé ẹ lè sọ orúkọ yín fún àwọn aráalé? Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan, orúkọ mi ni Adéọlá Adémúyìwá, tí mo jẹ́ ọmọ bíbí Abẹ́òkúta. Abẹ́òkúta. Ẹ̀gbá. Ẹ̀gbá. Fún ìṣẹ́jú péléje ṣé lè kí oríkì Ẹ̀gbá fún mi? Ẹ ṣeun púpọ̀. Ṣùgbọ́n pẹ̀lú bí agbára mi ṣe wà, mi ì mọ oríkì dáadáa. Ṣùgbọ́n tẹ́ bá ràn mí lọ́wọ́, inú mi á dùn, orí mi á sì wù. Ẹ̀yin ará ilé o, wọ́n ní wọn ò mọ oríkì Ẹ̀gbá. Ẹ̀yin ọmọ Ẹ̀gbá, tẹ́ bá wà ń bẹ̀ yẹn, á jẹ́ pé máa fẹ́ ná wa lówó papọ̀ nìyẹn o. Ṣé ẹ di owó wá ní fún wa lórí ìkànnì? Tàbá kì í báyìí máa. Adira wà. Ẹ̀gbá ò gbàgbàkúgbà. Wọn ò gbàgbàkúgbà. Bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Ẹ̀gbá Mọ́lísà náà ni mo kí lórí ètò yìí lónìí. Ẹ̀gbá Mọ́lísà, ọmọ gbòǹgbàkàlà, ọmọ eré ìjogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Wọ́n ní bàbá yín gangan lárídìí ogun lójú ogun. Wọ́n ní bẹ́ẹ̀ bákan bá ní báyìí sí, ìkejì a sì ní. Bá wà. Báyìí sí o. Bá wà. Gbogbo yín pátápátá náà la kí lórí ìkànnì lónìí pé ẹ káàbọ̀. Wá nǹkan fìdílé. Nítorí pé ẹ mọ jàǹfààní ẹ̀sìn mo gbádùn àlejò wa lórí ìkànnì lónìí. Ẹ mọ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lọ́dọ̀ àlejò wa lónìí. Àlejò wa, tá bá ní ká wò ó, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ilé ìwé yín? Ẹ ṣé olóòtú. Mo bẹ̀rẹ̀ ilé ìwé láti ilé ẹ̀kọ́ kékeré yìí tá à ń pè ní primary school. Láti bẹ̀rẹ̀ lọ sí secondary school, lọ sí tá bá máa tó, a bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 1990. 1990. Bẹ́ẹ̀. A sì ṣetán ní ọdún 1996. Ìyẹn ló ń pè ní ìwé mẹ́fà. Ìwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀. Nígbà tí lẹ́yìn yẹn, mo lọ sí orúkọ ilé ìwé tí mo ti ṣetán alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo ṣetán ní Muslim Primary School. Ìyẹn nílùú Abẹ́òkúta. Nínú Abẹ́òkúta ń bí báyìí. Muslim Primary School Ọ̀tọ̀fin Mọ́kọ́lá Abẹ́òkúta. Lẹ́yìn yẹn mo gbàbẹ̀ lọ sí ilé ìwé gíga tí a mọ̀ sí Abẹ́òkúta Grammar School. Ibẹ̀ ni mo ti ka ìwé mẹ́wàá. Lẹ́yìn yẹn ni a lọ sí ilé ìwé ìmọ̀ ẹ̀rọ ìta mọ̀ sí Federal Polytechnic Ìlàró. Ibẹ̀ ni mo ti ṣe ND HND. Nílùú Abẹ́òkúta. Nílùú Ìlàró. Nínú Ogun State. Lẹ́yìn yẹn la wá tún gbàbẹ̀ lọ sí ilé ìwé gíga tá a mọ̀ sí Federal University of Technology ní ìlú Abẹ́òkúta ń bí báyìí. Federal University of Agriculture rather ní ìlú Abẹ́òkúta ń bí báyìí. Ibẹ̀ ẹ̀kọ́ kan náà làwọn la ṣiṣẹ́ nípa ìmọ̀ ẹ̀rọ náà ni àti ní gbogbo òwe tá a kà láti ti dé ibi tó tá a délé ni. Àlejò wa, tí a bá ní ká sọ báyìí, ẹ ti tó ọmọ ọdún mélòó? Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, ọdún tá a wà yìí ni mo máa pé ọmọ 40 ọjọ́. 40 ọdún. 40 ọdún. Àwọn kan gbàgbọ́ pé láti ọmọ 40 ọdún ni ìgbésí ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn gbàgbọ́ pé tó bá ti pé mo ogójì ọdún o kò sí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lé mọ́ bóyá fẹ́ máa ra ọkọ̀ ní o bóyá ṣe fẹ́ máa kọ́lé kí ni èròǹgbà yín fún irú ọ̀rọ̀ báyìí. Bákan méjì tá a bá wò ó dáadáa àwọn kan á ní life begins at 40, right? Àwọn kan á ní a fool at 40. So ní bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ogójì ọdún bẹ́ẹ̀ sì ni ayé ṣì ń lọ ní ogójì ọdún náà. Nǹkan tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ní ìlú Benin wọ́n máa ń sọ nǹkan kan wá ní ẹ̀gẹ̀náyàyọ̀rẹ́. Kí ni nǹkan tó mean ni pé àsìkò tíyàn bá jí ní òwúrọ̀ yàn, whenever you wake up is your morning. Lógójì ọdún life ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ní ogójì ọdún life ṣì ń continue náà ni, ó ṣì ń lọ náà ni. Ní ogójì ọdún life ṣì ń lọ náà. Àlejò wa ìrìn àjò ogójì ọdún kì í ṣe nǹkan tí ó rọrùn. Tá a bá ní ìrìn àjò ọgbọ̀n ọdún gan kò sí lè tí ó rọrùn náà. Èèyàn náà tiraka kí gbogbo ẹ̀ lè dá náà ni. Àlejò wa kí ni àwọn ìlàkọjá yín tó jẹ́ pé tẹ́ ẹ bá rántí sí á fẹ́ mú inú yín bàjẹ́ àti pé tẹ́ ẹ bá tún rántí sí ó tún lè mú amúnú yín dùn nínú ìrìn àjò ogójì ọdún yìí. Ẹ ṣé olóòtú. Ilé ayé ó máa ń lọ sókè ó máa ń lọ sílẹ̀ náà ni. Àwọn olóyìnbó á máa sọ pé life is not a bed of roses. Nǹkan tó mean ni pé ilé ayé ò kún fún gbogbo nǹkan tó dùn ní gbogbo ìgbà. Tó bá yá á dùn, tó bá yá á kan. Ṣùgbọ́n bó ṣe ń dùn tó ń kan òun náà ni ó ń jẹ́ kí kó máa jẹ́ ká wà ní ìgbésí ayé. Òun ló ń jẹ́ kí ilé ayé máa lọ lọ́tùn lósì. Bẹ́ẹ̀. Ẹ ṣé àlejò wa. Tá a bá ní ká sọ ṣé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn wọ́n fẹ́ máa sáré bí ni pé kó lè dá wọ́n ṣáà tiraka kó lè dá ní ìrìn àjò ogójì ọdún. Ǹjẹ́ ẹ̀yin lérò pé irú wọn sì lè máa sáré àbí ká sọ pé kí wọ́n tún wá lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ọmọ ogójì ọdún o ara ti dára àgbà kò yẹ kán tún lè máa sọ pé wọ́n tún máa wówó àbí kán máa ṣiṣẹ́ àbí kíní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àsìkò tíyàn bá jí òun lòwúrọ̀ yàn. Ìgbà tí agbára bá wà òun là ń ṣiṣẹ́. Ní ọmọ ogójì ọdún nígbàgbọ́ ti Yorùbá tiwa agbára ṣì wà and ogójì ọdún jẹ́ ìgbà tí èèyàn gbọ́dọ̀ tẹra mọ́ tí èèyàn gbọ́dọ̀ máa prepare fún ogbó ọjọ́. Ṣó yé yín bẹ́yẹn? Ó jẹ́ ìgbà tí èèyàn gbọ́dọ̀ máa prepare fún ọjọ́ ogbó. So that tí gbogbo ohun tí èèyàn bá ń ṣe èèyàn láti máa rò pé àgbà ń bọ̀. Torí tá bá sì máa kà ogójì ọdún èwe sì náà sì ni youth la sì máa pè é. So èmi ò lè ríra mi as àgbàlagbà youth sì ni mí. Ṣó yé yín? So ìgbà tí èèyàn bá sì kọ́kọ́ jí òun náà lòwúrọ̀ yàn. So ìgbà tí èèyàn bá ní ìkápá whether ọmọ ogójì ọdún ni ọmọ ogún ọdún ni ọmọ ọgbọ̀n ọdún ni kò sígbà tí èèyàn ò lè ṣiṣẹ́ kò sígbà tí èèyàn ò lè ṣe làkàkà láti lówó lọ́wọ́. Tá bá wò ó lọ tá wò ó bọ̀ àwọn kan ti wà tán ti lògbà sẹ́yìn. Tẹ́ bá wo ilé iṣẹ́ kan tán ń pè ní KFC nísìn ìyẹn ló ń pè ní Kentucky Fried Chicken. Lẹ́yìn ìgbà tí bàbá tó dá ilé iṣẹ́ náà lẹ̀ ó ti pé ọmọ 60 ọdún kí ilé iṣẹ́ KFC tó ṣẹ̀ di ìlú mọ̀ọ́ká. Àìmọye iṣẹ́ ló ti ṣe sẹ́yìn tí ò bọ́ sí táwọn èèyàn ò tètè mọ̀. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run máa bá ṣe torí chicken ló kọ́kọ́ fry fẹ́yàn kan lọ́yẹn rò pé ó dẹ̀ mọ̀ kíní yìí ṣe báyìí ó dẹ̀ ṣe báyìí ó dẹ̀ dá báyìí bó ti di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn.
àwọn oríṣiríṣi àfiwé bẹ́ẹ̀ náà tún ṣì pọ̀. Tẹ bá wo Alibaba AliExpress tí a máa ń ra nǹkan ńbẹ̀, oríṣiríṣi nǹkan lẹ́ni yìí náà ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tó ṣì wà ní ìgbà èwe, ó dé ipò kan nígbà tó ti ń dàgbà ló ṣẹ̀ já náà. Kò sígbà tí ọ̀nà jíjá kò lè ṣẹlẹ̀. Ìbáà jẹ́ ọmọ 40 ọdún ni, ìbáà jẹ́ ọmọ 30 ọdún ni, ìbáà jẹ́ ọmọ 20 ọdún ni, ṣùgbọ́n àsìkò tó bá jẹ́ k'Ọlọ́run jẹ́ ó máa yẹ wá. Àmín àgbàdúrà. Ẹ ṣé àlejò wa. Ó túmọ̀ sí wípé kò sí ìgbà tí ènìyàn ò lè sáré àti là láyé. Kò sí, bẹ́ẹ̀ ni, kò sásìkò téèyàn lè sáré àti là. Kò dẹ̀ sí àsìkò tí Ọlọ́run ò lè gbàdúrà ẹnikẹ́ni. Bẹ́ẹ̀. Àlejò wa, kí ló wá dé tí àwọn ènìyàn fi máa ń sọ wípé tó máa ń tẹpẹlẹ mọ́ àwọn ọmọ tó bá ti pé ọmọ 40 ọdún o, bóyá ọmọ 40 ọdún tó jẹ́ pé kò tíì yàtọ̀ ká sọ pé ọmọ 40 ọdún tó ti ń lé nǹkan tí ò tètè rí àbí tí ò tí ì ní nǹkan mèremère tẹ́ kí ló dé táwọn èèyàn fi máa ń tẹpẹlẹ mọ́ ju àwọn ọmọ 30 ọdún àbí ọmọ kí nìdí? Ẹ ṣé olóòtú. Ohun tó máa ń ṣẹlẹ̀ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọmọ 40 ọdún àwọn èèyàn ti máa ń rí i pé ó ti ń súnmọ́ ogbó. Àwa Yorùbá dẹ̀ ní ìgbàgbọ́ kan pé ìgbà èwe la fi ń ṣiṣẹ́ agbára. Tó bá ti ń di àsìkò ogbó, agbára ò ní sí mọ́. Nígbà téèyàn bá ti pé 40 ọdún, agbára yẹn ó ti máa wà at average. Ẹ má bínú pé mo sọ èdè Gẹ̀ẹ́sì. Ẹ máa gbà mí láyè, màá máa ṣàmúlùmálà. So at that point, nígbà téèyàn bá ti dé ọmọ 40 ọdún, kò fi bẹ́ẹ̀ fara súnmọ́ èwe mọ́. Ó dẹ̀ ti ń fara súnmọ́ ogbó. Ìtorí ẹ̀ làwọn àgbà ṣe máa ń sọ pé ní 40 ọdún èèyàn ti gbọ́dọ̀ ṣe gbogbo làkàkà nítorí pé olúwa ẹ̀ ti ń súnmọ́ àsìkò tí ò fi bẹ́ẹ̀ sí agbára mọ́. Ìdí nìyí tí àwọn èèyàn fi máa ń sọ pé ó ti pé ọmọ 40 ọdún ó yẹ kó ti ṣe nǹkan báyìí o. Nìkan k'Ọlọ́run ọba kó ṣàánú wa, kó fèrè sí iṣẹ́ tí a bá ń ṣe. Àlejò wa, tá bá fún yín láǹfààní láti tún ìgbà èwe yín ṣe, yálà fún nǹkan tó yẹ kẹ́ ẹ ti ṣe, ká sọ pé bóyá ẹ ti rò pé ó yẹ kí n ti ṣe nǹkan báyìí o ní ọmọ ọdún ká sọ pé bí ọmọ ọdún 17 àbí 16 kó tó di pé ẹ dé ọmọ 30 ọdún, kó tó di pé ẹ ṣe wàá dé ọmọ 40 tẹ̀ṣẹ̀ wà yìí. Kí ni tó bá fún yín láǹfààní láti tún ìgbésí ayé yín ṣe, kí làwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ti ṣe ní àwọn ọdún yìí? Ẹ ṣé olóòtú. Àwọn Yorùbá máa ń kọrin kan, wọ́n á ní ẹ̀dá ló ń sáré. Gbogbo ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti ní gbogbo ìgbà, final decision ọwọ́ Ọlọ́run ló wà. Tẹ bá bi mí léèrè pé kí làwọn nǹkan tó yẹ kí n ti ṣe nígbà tí mo wà nígbà èwe àbí àwọn nǹkan ni mo rò pé ó yẹ kí n ti ṣe. Olóòtú, a gbìyànjú. A bí mi pẹ̀lú ṣíbí onífàdákà. Bẹ́ẹ̀ ọmọ atẹrọ̀fọ̀ dìde ni mí. Ẹrọ̀fọ̀ lèmi ti téèyàn bá tàpátá dìde, ó máa tètè dìde. But ẹni tí ó bá tẹrọ̀fọ̀ dìde kó tó kúrò nínú ẹrọ̀fọ̀ bọ́ sórí iyanrìn, kó tó wá di kó bọ́ sórí àpáta, ọ̀nà jìn. Ó jìn. Bẹ́ẹ̀. Ṣé ẹ rí àwa tó jẹ́ pé àtẹrọ̀fọ̀ dìde, ó máa ń dàbí ẹni pé kiní kan igbá kan àwọn kan, ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run. Ó ní àsìkò oníkálukú, Ọlọ́run ti tò ó. Lóòótọ́ tá bá wò ó, tá bá ní ká yọ́ aago padà sẹ́yìn, tá bá ní á wù mí pé ibi tí mo dé lénìí kí n ti débẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn. Á ti wù mí kí n ti débẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn, ṣùgbọ́n àsìkò Ọlọ́run òun ló ju tẹ̀dá lọ.
Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí o. Kò sígbà tí ènìyàn ò lè gbé ìgbésẹ̀, kò sígbà tí ènìyàn ò lè gbé ìgbésẹ̀ àti wípé gan ìgbà ìlàkọjá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ibi tí olúkálukú dẹ̀ ti bẹ̀rẹ̀, wọ́n ní ìka tí à ń wò yìí kò dọ́gba o. So ibi tó rí bá ti dá wa sí, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀, ó sì máa dáa. Àlejò wa o, tá bá ní pé a fún yín láǹfààní pé ní ọmọ 40 ọdún o, ẹ sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ onímọ̀ ẹ̀rọ ni yín. Tí a bá ní ká rò ó ní ọmọ 40 ọdún yìí báyìí, iṣẹ́ wo lẹ tún lè rò pé bóyá kí n tó wù yín pé tí má tún lè gbébi eléyìí, àbí onímọ̀ ẹ̀rọ yẹn náà nìkan ni ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín mọ́? Ẹ má bínú, bóyá mi ṣe àfihàn ara mi dáadáa láti ilẹ̀. Onímọ̀ ẹ̀rọ ni mí, oníṣòwò náà sì ni mí. Gẹ́gẹ́ bí atẹrọ̀pọ̀ dìde, ẹ má bínú pé màá tún padà sórí ọ̀rọ̀ atẹrọ̀pọ̀ dìde. Gẹ́gẹ́ bí atẹrọ̀pọ̀ dìde, gbogbo nǹkan àwọn ọmọ atẹrọ̀pọ̀ dìde máa ń sà ní ọ̀nà tó tọ́ láti fi lè jẹ́ èèyàn. Lẹ́yìn ìgbà tá a lọ iléèwé, a wò pé àbí ìwé tá a kà yìí, aláti mú lókùnkúndùn ká lè jẹ́ èèyàn láti díẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe, a di ẹni tó kàwé tó gboyè, ta tún di ẹni tó jẹ́ onímọ̀ ẹ̀rọ, registered engineer. Bẹ́ẹ̀ lẹ́yìn yẹn, ìgbà tí a tún rò pé bùkátà ti wọlé, family ti dé, ó ní nǹkan tá gbọ́dọ̀ tún máa ṣe kówó pé ká lè máa fi rí àwọn ọmọ tọ́. Àwọn a bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn okòwò kéékèèké. Pẹ̀lú ògo Ọlọ́run bá ṣe wà yìí, a ní àwọn ilé-iṣẹ́ kéékèèké míì tá à ń ṣe. Ṣùgbọ́n pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi pé ṣé mo máa tún fẹ́ láti ṣe nǹkan míì àbí ibi tí mo fẹ́ dúró sí nìyí. Dangote náà sì ń lé owó sí, àbẹ́ẹ̀ mọ̀? Owó ò tó lówó. Bí Dangote ṣe lówó tó wáyé ní richest black man, ó sì ń ṣiṣẹ́ sí. Ó dẹ̀ tún sì, lẹ́yìn ìgbà tó ní ṣúgà, ó ní iyọ̀, ó tún ṣẹ̀ tún wọnú epo. Táyè bá gbàyàn, kò sí nǹkan tí yóò lè ṣe. Táyè bá ti gbàyàn, bẹ́ẹ̀ k'Ọlọ́run máa fààyè gbà wá ni. Ẹ ṣé àlejò wa. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ dìmú nìkan tí àlejò wa sọ ni wípé ní ká tẹ̀ sọ pé ká gba bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí báyìí, èèyàn lè sọ pé iṣẹ́ kan lèèyàn fẹ́ fi máa bọ́ ilé àbí kéèyàn máa fi jẹun. Wọ́n ní ká máa ṣe gbogbo eléyìí tó bá ṣáà ti bọ́ sí wa lọ́wọ́. Kó ṣáà ti jẹ́ ìṣe nǹkan tó tọ́. Ká dé eléyìí tó jẹ́ pé a mọ̀ ọ́ ṣe dáadáa. Ká dì mú. Àti pé gbogbo nǹkan tá a bá máa ṣe, ó jẹ́ èyí tó tọ́, tó dẹ̀ tọ́ mọ́ ìlànà òfin. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí, ẹ̀yin aráalé. Gbogbo iṣẹ́ tá a bá ti ń ṣe, ká ṣáà máa béèrè, ká máa gbàdúrà kí Ọlọ́run ọba kó fi ìbùkún àti àlùbáríkà sí iṣẹ́ tó wù tí a bá máa ṣe. Àlejò wa, ìrìn àjò 40 ọdún kì í ṣe ìrìn àjò kèrémí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ká sọ wípé èèyàn tó bá wà ní àwọn èèyàn máa ń sọ wípé kì í ṣe bíi ká máa ka iye ọjọ́ orí wa nìkan ni a lè fi sọ wípé a ti achieve. Ẹ má bínú pé mo máa lo òyìnbó yẹn. La fi achieve àwọn nǹkan kan tí a ti gbé ṣe nílé ayé. Àwọn nǹkan kan náà wà tó yẹ pé a lè fi yangàn láwùjọ pé èmi náà ìgbésẹ̀ báyìí náà lèmi náà ti gbé. Fún ọmọ 40 ọdún tí mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ jẹ́ kí n sọ bí eléyìí. Fún ọmọ 40 ọdún tí àkàbà 40 ọdún tí ẹ gùn yìí, kí ni àwọn ohun ìwúrí tí ẹ ti ṣe láwùjọ tàbí ohun àrítọ́kasí tó yẹ pé ẹ máa sọ pé no, èmi náà nípa nínú láwùjọ tàbí mo nípa nínú ayé èèyàn kan. Kí làwọn ohun àrítọ́kasí yìí? Ẹ ṣe olóòtú. Nǹkan tó máa ń jẹ́ kí inú èèyàn máa dùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nǹkan tó ń jẹ́ kí inú yín dùn, ó máa yàtọ̀ sí nǹkan tó ń jẹ́ kí inú tèmi dùn. Lára àwọn nǹkan tó máa ń jẹ́ kí inú tèmi dùn, òun ni pé kí ìgbésí ayé mi kó máa lapa lára ẹlòmíì. Kó nípa lára ẹlòmíì. Bá ṣe ń wí, bá ṣe ń fọ̀, a ní
àwọn tá a ṣèrànlọ́wọ́ fún nípa ètò ẹ̀kọ́. Ètò ẹ̀kọ́. Ní 40 ọdún mi yìí, a ní àwọn ọmọ tí a ti ń rán ní ẹ̀kọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn. Ṣùgbọ́n fún ayẹyẹ 40 ọdún yìí, a ṣe ètò scholarship. WAEC la fi sponsor. Fáwọn ọmọ tó Fáwọn jẹ́ pé ọmọ kù tó díẹ̀ wà káàtó. nínú àwọn ọmọ tó jẹ́ kù díẹ̀ káàtó. Àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wà ní ilé ìwé ìjọba tí àwọn òbí wọn ò lè níkápá láti sanwó exam WAEC wọn. A ṣe fún ọmọ 40. 40. Bẹ́ẹ̀. Wow. Bá a ṣe sanwó WAEC la sanwó JAMB náà. JAMB wọn. So that wọ́n á lè tẹ̀síwájú, wọn ò ní níjákulẹ̀ nípa ti ẹ̀kọ́. Ẹ pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọmọ atẹrẹ̀fọ̀dìde, àwa náà mọ bó ṣe rí pé kí òbí èèyàn má ní ìkápá dáadáa. Kò ṣe pé òbí ò ní ìkápá o, òbí má ní ìkápá dáadáa. So ayẹyẹ la rò pé fún ayẹyẹ 40 ọdún yìí, ọ̀ràn èèyàn kan ní ká ṣe patí ká fi lé pọtí ká pọ̀nà òrùka. Tá a bá mú owó yẹn tá a fi ran àwọn èèyàn lọ́wọ́. Àwọn èèyàn tí ò ní. Olóòtú, inú mi dùn pé mo ṣe. Ọlọ́run á dẹ̀ san yín lẹ́san rẹ̀ lọ́la Elédùmarè. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí. Ní ipòkípò tí a bá wà, ẹ jẹ́ káà náà máa nawọ́ sẹ́ni tí ò ní. Ká máa nawọ́ sẹ́ni tí ò ní. Bóyá a ti rẹ́lòmíràn láyé àdúgbò wa àbí a rẹ́lòmíràn gan nílé tá à ń gbé tó kù díẹ̀ káàtó fún. Jẹ́ ká gbé ìrànlọ́wọ́ náà káà náà gbé dìde sí wọn. Nítorí pé ọjọ́ orí kọ́ náà ni a fi lè sọ pé kíní, ṣùgbọ́n nǹkan táà náà ti gbé ṣe nínú ayé ẹ̀dá náà ó jẹ́ ohun tó ṣe kókó tó dẹ̀ ṣe pàtàkì láwùjọ. Àlejò wa, kí ni àmọ̀ràn yín fún àwọn tí ó jẹ́ pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ kó lè dáa ṣùgbọ́n tí wọ́n ti pé ọmọ 40 ọdún tó yẹ pé kò kàn fẹ́ jọ́rá bó ṣe ń ṣe náà ló fẹ́ dàbí ẹni pé kò jọ́rá ṣùgbọ́n tó ti ń rò pé mo ti ń pọ́ ọmọ 40 ọdún o, ó tiẹ̀ ti sún mi báyìí, ṣèbí ẹgbẹ́ mi ti ṣe báyìí, ẹgbẹ́ mi ti ṣe báyìí, mi ò tí ì ṣe. Kí làmọ̀ràn yín fún irúfẹ́ àwọn èèyàn báyìí? Ẹ ṣé olóòtú. Àmọ̀ràn mi kò ṣe nǹkan tó pọ̀. Ṣókí ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, èèyàn kan ti ń ṣe nǹkan kan, ó ti ń ṣe nǹkan kan. Tí ò bá ṣe ìrẹ̀wẹ̀sì nídìí nǹkan tó ń ṣe, yóò débẹ̀ ńjọ́ kan. So nǹkan tí màá sọ, àmọ̀ràn tí màá fún, kò ń ṣe fún ọmọ ẹni tó ti pé 40 ọdún nìkan, fún gbogbo wa ni. Gbogbo wa. Nǹkan tá a bá ń ṣe, tá a dẹ̀ mọ̀ pé nǹkan yìí, nǹkan tí ó jẹ́ talent wa ni, nǹkan tá a nígbàgbọ́ nínú ẹ̀ ni, ká má ṣèrẹ̀wẹ̀sì nídìí ẹ̀. Ọjọ́ kan yóò yọrí sí rere. Yóò yọrí sí rere. Ọlọ́run Elédùmarè á sì jẹ́ kí gbogbo rẹ̀ yọrí sí rere fún wa. Àlejò wa, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àsìkò àyájọ́ olólùfẹ́ náà la wà yìí, bó tilẹ̀ jẹ́ pé ojoojúmọ́ náà ló yẹ ká máa fẹ́ràn síra wa. Ẹ ti sọ nǹkan tó jọ mọ́ bí ìfẹ́, nítorí pé tá a bá nífẹ̀ẹ́ èèyàn náà la fi máa sọ pé a ṣe nǹkan fẹ́ni tí ò ní. Èèyàn tí ò bá nífẹ̀ẹ́ lára kò lè ṣe nǹkan fẹ́ni tí ò ní o, kò dẹ̀ lè náwó sí. Wọ́n ní kì í ṣe olówó ló ń ṣe nǹkan fún, ló máa ń ṣàánú, ẹni tí ojú àánú bá wà ní ojú ẹ̀ ni. Àlejò wa, kí ni àwọn nǹkan tí ẹ lè sọ nípa ìfẹ́ ayé òde òní? Ọ̀nà tẹ́ gbé mi lọ yẹn ó pín yẹ́lẹyẹ̀lẹ, ṣùgbọ́n pẹ̀lú bí òye mi ṣe gbé, màá sọ̀rọ̀ lórí ẹ̀. Nípa ìfẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó, tí a gbọ́dọ̀ gbà láàyè láwùjọ. Kò wá gbọ́dọ̀ jẹ́ láàárín olólùfẹ́ nìkan. Nítorí pé ẹni pé mo sọ pé ọ̀nà tẹ́ gbé mi lọ yẹn ó pín sọ́nà oríṣiríṣi. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ṣàlàyé ni pé ìfẹ́ jẹ́ nǹkan tí ó ṣe kókó tí a gbọ́dọ̀ ní láwùjọ. Nítorí pé ìfẹ́ ni Ọlọ́run gan fi dálé ayé. Tá bá máa wò lọ síwájú lọ sẹ́yìn, ìfẹ́
ọ̀rọ̀ ìfẹ́ jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ mú ní òkúnkúndùn. Lóòótọ́ àyájọ́ olólùfẹ́ la wà. Ìfẹ́ ò gbọ́dọ̀ jẹ́ láàárín lọ́kùnrin sóbìnrin nìkan. A gbọ́dọ̀ máa fìfẹ́ hàn síra wa ní gbogbo ìgbà. Yálà láàárín ọkùnrin sóbìnrin ni, láàárín mọ̀lẹ́bí ni, láàárín àwùjọ ni. Nítorí ìfẹ́ lọ́lọ́run ní ká máa ní síra wa. Kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a máa díjọ́ ṣe. Ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe continuously ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí bá wá padà sí àyájọ́ olólùfẹ́ tẹ́ sọ, ìfẹ́ dára púpọ̀. Ìfẹ́ dára púpọ̀. Láàárín lọ́kọ-láya, ìfẹ́ dára púpọ̀. Ìfẹ́ ló ń tolé, ìfẹ́ ló ń dilé mú, ìfẹ́ ló ń jà àwùjọ náà run. Ṣùgbọ́n ìfẹ́ jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ fi ọkàn sí, tí èèyàn gbọ́dọ̀ fara sí, tí èèyàn gbọ́dọ̀ sì máa ṣe ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé kò sígbà tí ènìyàn ò lè fi ìfẹ́ hàn sí ara wa. Ẹ ṣé olóòtú. Ìfẹ́ dáa gan. Ẹ̀rín tí mò ń rín, tí ò bá sífẹ̀ẹ́, tínú mi ò bá dùn láti ilé, ẹ rò bóyá màá máa rẹ́rìn-ín bí? Ìfẹ́ ni. Ìfẹ́ gan ló jẹ́ kẹ́ ẹ wá sórí ìkànnì lónìí. Ìfẹ́ ni. Ìfẹ́ dáa. Ìfẹ́ dùn. Ìfẹ́ ló mú àwùjọ máa dùn. Ibi tẹ́ bá ti rí tí wàhálà bá ti ń ṣẹlẹ̀, kò sífẹ̀ẹ́ ńbẹ̀. Ibi tó bá ń dùn tó bá ń dán, ìfẹ́ wà ńbẹ̀. Ìfẹ́ wà ńbẹ̀ ni. So ìfẹ́ ò wá ṣe pé tó bá di February 14 nìkan la gbọ́dọ̀ máa ṣe. Valentine. Every day is love. Every day should be loved. Ẹ ṣé àlejò wa. Ṣé àwọn mìíràn wà tí ó jẹ́ pé wọ́n máa fẹ́, mi mọ̀ bóyá ẹ ti bá rí àwọn bẹ́ẹ̀ pàdé rí, tó jẹ́ pé wọ́n máa nífẹ̀ẹ́ ẹlòmíràn ju ara wọn lọ. Wọ́n máa ṣe fúnyàn mìíràn ṣùgbọ́n kán ṣe nǹkan fúnra wọn yẹn. Bóyá kò ní jọ ṣe káàárí mi o, ṣùgbọ́n ṣé irú nǹkan bẹ́ẹ̀ lè pé nífẹ̀ẹ́? Nínú òfin Ọlọ́run ni pé fẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Gẹ́gẹ́ bí ara ẹ. Bó tilẹ̀ máa pa wá lára náà. Ọlọ́run ò ní ká para wa lára nípa ìfẹ́. Ṣùgbọ́n ó ní ká fẹ́ ara wa, ká dẹ̀ fẹ́ ọmọlàkejì wa. Nítorí ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn, tá a bá gbọ́rọ̀ yẹn, Olúwa ní fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ìyẹn túmọ̀ sí pé kọ́kọ́ fẹ́ ara rẹ ná, kó wá tó fẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Èèyàn tí ò bá fẹ́ ara ẹ̀ gan, báwo ló ṣe fẹ́ fìfẹ́ hàn? Ṣùgbọ́n ṣá, èmi ò ní gbàgbọ́ pé èèyàn kan á wà tí yóò fẹ́ ara ọmọlàkejì ẹ̀ láti máa ṣe palára fún ara ẹ̀. Àfi tí nǹkan mi bá ti wọ̀. Nǹkan mi bá wọ̀. A jẹ́ pé ìfẹ́kùfẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ kì í ṣe ìfẹ́ tí a ń sọ̀rọ̀ lórí. Àwọn Yorùbá máa ń bọ̀ á ní tá a bá fún wèrè lọ́kọ́, ọ̀dọ̀ ara ẹ̀ ni ó kọ́kọ́ kọ̀bì sí. Ṣé ó ti yé yín? So téèyàn bá ní òun fẹ́ ọmọlàkejì ẹ̀ láti máa ṣe palára fún ara tiẹ̀, àfi tí ò bá mọ̀. Àfi tí ò bá mọ̀. Ẹ ṣé àlejò wa. Àlejò wa, tí a bá sọ ní ayé ọ̀làjú, gbogbo wa ti ṣe ayé ọ̀làjú ti dé tó jẹ́ pé gbogbo èèyàn ló wà ní orí ẹ̀rọ ayélujára. Àtọmọdé àtàgbàlagbà àtìyàwó ilé àti baálé ilé nǹkan ló wà ní ẹ̀rọ ayélujára, èyí tí olóyìnbó ń pè ní social media. Ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ wípé ẹ̀rọ ayélujára yìí ó ti pa kún ìṣòro ìgbéyàwó, tàbí ó tún mú kí ṣó pa kún ìṣòro ìgbéyàwó nàbí ó mú kí ìgbéyàwó ń tẹ̀síwájú? Ẹ ṣé olóòtú. Tibitire la wálé ayé. Ìjọ́ tó bá ní wọ́n bí ọmọ kan tí ibi ẹ̀ ò bá tí ì jáde, ọkàn àwọn òbí ò ní balẹ̀. Ṣé rí ẹ̀rọ ayélujára, tibitire lòun náà mú wá. Ṣùgbọ́n lílo ẹ̀ la máa rọ àwọn èèyàn pé ire inú ẹ̀ ni ká máa mú.
ó ti ran ilé mi lọ́wọ́, bẹ́ẹ̀ náà ló sì ti tú ilé mi. Ṣùgbọ́n gbogbo ìgbà tá bá ti ní àǹfààní láti wà lórí ẹ̀rọ ayélujára, àyè tó bá dá ń bẹ̀ ni ká máa mú. Ọlọ́run fún wa lọ́pọlọ. A mọ nǹkan tí ò da, a dẹ̀ mọ nǹkan tó da. A dẹ̀ gbọ́dọ̀ wo àwòkọ́ṣe aburú. Torí pé àwòkọ́ṣe aburú ló máa ń dá wàhálà lẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Tá bá ti mú èyí tó dá ń bẹ̀, ẹ jẹ́ ká discard tí ò dá ń bẹ̀. Eléyìí tí ò dáa. Bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Ẹ ṣé àlejò wa, ẹ ṣé gan-an ni o. Ẹ ṣé. Àlejò wa, ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìrírí nípa ìgbéyàwó, tí ó ti rí ìrírí nípa ètò bí gbogbo ẹ̀ ṣe máa rí, bí ìfẹ́ ṣe rí nílé àti ní àwùjọ. Kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọn ò tíì ṣègbéyàwó, bírú àwọn ọ̀dọ́ báyìí tá a ti ṣègbéyàwó? Kí làmọ̀ràn yín fún wa? Àti wípé ṣé ká kọ́kọ́ máa wówó ni ká kọ́kọ́ gbéfẹ́ sí ẹ̀gbẹ́ kan, àbí ká kọ́kọ́ wá ìfẹ́ náà ká ṣẹ̀ṣẹ̀ máa wówó? Èwo ni kí làmọ̀ràn yín fún irú àwọn ọ̀dọ́ bí eléyìí? Ẹ ṣé olóòtú. Inú mi dùn fún ìbéèrè tẹ́ bẹ̀rẹ̀ yẹn. Nígbà tá à ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, à ń sọ̀rọ̀ nípa ká máa fìfẹ́ hàn. Mo dẹ̀ sọ wípé Ọlọ́run ní ká fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bá ṣe fẹ́ ara wa. Tá a bá kọ́kọ́ fẹ́ ara wa, a lè fẹ́ ọmọlàkejì wa. Màá wá padà sórí ìbéèrè yín. Ìbéèrè yẹn pín sí ọ̀nà méjì. Tọkùnrin wà, tobìnrin wà. Tá bá wò, tá bá ní ṣé owó ni kéèyàn kọ́kọ́ wá ni kó tó fi rífẹ̀ẹ́? Ní ibi tílé ayé dé, as ọmọkùnrin, gẹ́gẹ́ bí ọmọkùnrin gbọ́dọ̀ ti ní ohun àgbójúlé àgbọ́kànlé. Mi ò lógún o, kò ń ṣogún o. Ó gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé yóò di ẹbí mú kó tó di pé ó di ẹni tí ń sọ pé òun fẹ́ gbéyàwó sílé. Nítorí pé ọ̀rọ̀ ìgbéyàwó bó ṣe rí, bí èèyàn ò bá ní ohun tó máa jẹ, kò gbọ́dọ̀ pe ẹlòmíì pé kó wá bá gbé. Ọ̀rọ̀ mi ò yé yín? Nǹkan tí mò ń sọ ní kíkún ni pé gẹ́gẹ́ bí ọmọkùnrin, àwọn Yorùbá máa ń ní díẹ̀ ọmọkùnrin ò tó. Ṣé àlejò wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìrírí nínú ìgbéyàwó, kí ni àmọ̀ràn yín fún ọkùnrin tí ó jẹ́ wípé bóyá àwọn òbí rẹ̀ tàbí àwọn alábàágbélé àbí àwọn ẹbí rẹ̀ gan pàápàá wọ́n ti ń fún ní, àwọn olóyìnbó máa ń sọ pé kó máa fúnyàn ní pressure pé o gbọ́dọ̀ ṣègbéyàwó o gbọ́dọ̀ ṣègbéyàwó lásìkò báyìí torí pé ó ti dàgbà, ṣùgbọ́n irúfẹ́ ọkùnrin náà ti mọ̀ pé mi ò tí tó ṣe ìgbéyàwó nítorí pé mi ò tí ì dágájá, mi ì tí lè bọ́ra mi gan débi tí mo ti ń bá bọ́ ìyàwó, ṣùgbọ́n táwọn ẹbí rẹ̀ sọ pé a máa ṣojúṣe àti ṣègbéyàwó fún ẹ o, ṣùgbọ́n kò mú ọjọ́ ìgbéyàwó. Kí ni àmọ̀ràn yín fún irúfẹ́ ọkùnrin yìí? Àmọ̀ràn mi fún irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan lóòtú, àsìkò tíyàn bá jí òun lòwúrọ̀ rẹ̀. Kò dẹ̀ sí ibi tí wọ́n ti ń kọ́ pé èèyàn kan pẹ́ láti ṣègbéyàwó àbí èèyàn kan tètè dé, wọn mú late comer nínú ìgbéyàwó. Wọn ò dẹ̀ kí ń fúnyàn láwọ́ọ̀dù pé èèyàn tètè máa rí. Ṣó yé yín? Àsìkò tí olúwẹ̀ bá ti rò pé òun ti tá tó, òun ti tó tán. Àwọn Yorùbá máa ń pòwe máa ní béèyàn ò bá tíì ready kò gbọdọ̀ ready. Bẹ́ẹ̀ni, torí pé ohun tó wà lẹ́yìn ọfà ó ju òjé lọ. Àwọn ẹlòmíì máa ní nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju méje lọ. Ṣùgbọ́n ìlú kan ló ń jẹ́ Ọ̀fà. Lẹ́yìn Ọ̀fà àá kan òjé. Lẹ́yìn òjé ìlú míì ṣì wà. So náà la máa ń ní lẹ́yìn Ọ̀fà, nǹkan tó wà lẹ́yìn Ọ̀fà ó ju òjé lọ.
so bẹ́ẹ̀ náà ni tá bá ní nǹkan tó wà lẹ́yìn mẹ́fà ó ju méje lọ so irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ pé pressure ń wá láti àyíká rẹ̀ tó sì mọ̀ pé òun ò tí kò tí dágájà kò tí ṣetán kó dé fìlà ọmọ wò bẹ̀. ṣùgbọ́n nígbà míì irúfẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà wọ́n ti máa ń tó tán wọ́n ti máa ń ṣetán láti lè dá dúró ṣùgbọ́n ìwà burúkú ìwà àgbèrè ni ò ń jẹ́ kó tètè fọpọlọ sí pé ó yẹ kí n ti ṣe nǹkan báyìí. ètò rẹ̀ ní jẹ́ pé ìgbà míì tọ́wọ̀n èèyàn ẹni tó bá abánigbé ò ní bá ní ṣe kinní kan náà àwọn Yorùbá máa ń sọ ẹ má bínú pé ó ṣe bí òwe. gbogbo ìgbà tí ọkùnrin bá ti rí i pé òun ti tó tán ni kó tó ṣe ìgbéyàwó. ẹ ṣé àlejò wa ǹjẹ́ ó ní oye tí ó yẹ kí ọkùnrin ní sí àmúpamọ́ rẹ̀ ǹjẹ́ ó ní oye tí ó yẹ kí ọkùnrin ní sí àkáǹtì rẹ̀ tá a fi máa sọ pé oye báyìí báyìí ni ó ti tó láti ṣe ìgbéyàwó tàbí kò ní oye tó yẹ kó wà ní àmúpawọ́ ọkùnrin bóyá ó wà dákáǹtì ọkùnrin ẹ mọ̀ pé irúfẹ́ àwọn obìnrin kan wà tó jẹ́ pé tí ọkùnrin ò bá sì ní oye báyìí báyìí wọn ò lè ṣe ìgbéyàwó pẹ̀lú wọn ǹjẹ́ ó ní oye tí ó yẹ kí ọkùnrin ní sí ọwọ́. ọ̀rọ̀ yẹn pín sọ́nà méjì ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú ní díẹ̀díẹ̀. fún ọkùnrin nǹkan tọkùnrin gbọ́dọ̀ ní kò ń ṣe owó ṣùgbọ́n ó ń láti ní nǹkan àfẹ̀yìntì yálà iṣẹ́ ni yálà business idea ni yálà nǹkan tí ó gbọ́dọ̀ fẹ̀yìntì torí pé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan wedding is for a day marriage is forever. fún apá tọkùnrin nìyẹn pé nǹkan tó gbọ́dọ̀ ní láti fi fẹ̀yìntì pé nǹkan tí ìgbéyàwó mi yìí máa dúró lé lórí ní ló gbọ́dọ̀ ní iṣẹ́ ni iṣẹ́ oṣù ni iṣẹ́ àdáni ni iṣẹ́ tíyà ò ní fi jẹun nínú ìgbéyàwó yẹn. ṣùgbọ́n fún àwọn ọmọbìnrin míì àwọn ẹlòmíràn ní bọ́kùnrin ò bá ní tó 700 million 1 billion nínú àkáǹtì ẹ̀ àwọn ò lè fẹ́. ẹni bá máa ní kọkùnrin ní 500 million láàkáǹtì ṣóun náà 100 million láàkáǹtì ẹ̀ láti fi sọ́pọ̀tì ìgbéyàwó ẹ̀. nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin míì ló jẹ́ pé ó ń jẹ́ kó ọkùnrin máa sáré gélé tó ló máa ń ti ọkùnrin míì láti máa ṣe àwọn ìwà bàjẹ́ tí ò yẹ kó ṣe nítorí pé wọ́n fẹ́ ṣe bíi pé ọkùnrin làwọn náà kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo. kò yẹ kó máa rí bẹ́ẹ̀. àlejò wa ẹ ṣeun wa látẹ̀kan inú wa dùn wípé a pè yín ẹ dá wa lóhùn aṣọ ẹ̀yẹ yín kò ní fàyà lọ́la Elédùmarè ẹ ṣé tẹ́ pọ́n wa lé Ọlọ́run á tún pọ́n yín náà lé torí ọ̀pọ̀ lápè tí ò ní dá wa lóhùn ìgbẹ́yìn dá wa lóhùn iṣẹ́ yín á máa tẹ̀síwájú kò dẹ̀ ní dìṣẹ́ lọ́la Elédùmarè. ẹ̀yin ará ilé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí o ká tó máa lọ lónìí nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ilé baba ọmọ kì í bọmọ lẹ́rù àlejò wa ẹ bá wa kí àwọn ará ilé ká tó máa. ẹ̀yin ará ilé mo kí ẹ ṣe tẹ́ gbà mí láyè láti wà lórí platform yìí lénìí mo dẹ̀ máa rọ̀ yín ẹ comment ẹ like ẹ share ìyàwòsí ní gbogbo orí ẹ̀rọ ayélujára Instagram, Facebook, TikTok and X. àlejò wa ẹ má bínú tí wọ́n bá fẹ́ kàn sí yín fún àwọn tó bá yẹ pé bí wọ́n fẹ́ dòwò pọ̀ pẹ̀lú yín tó fẹ́ dòwò pọ̀ mọ́ iléeṣẹ́ yín ṣe lè dárúkọ iléeṣẹ́ yín fáwọn èèyàn àti pé. ẹ ṣé olóòtú orúkọ iléeṣẹ́ wa ní JKeep Consulting Services. We are into engineering consulting and we are also into water production. So JKeep Consulting Services àwa lórí ẹ̀rọ ayélujára náà lórí Instagram àti lórí Facebook. á jẹ́ pé tí wọ́n fi iléeṣẹ́ Pure Water yín wà ní Abẹ́òkúta níbí báyìí ẹ lè já omi fún wọn ní anywhere tó bá ń pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. ẹ̀yin ará ilé ẹ ṣeun gan ni o gbogbo yín náà ni mo kí mi ò lólódì ẹnìkankan ẹ ṣe tẹ́ dúró tì wá látàárọ̀ mo lérò wípé ẹ̀yin náà rí ọgbọ́n kan sí méjì sí mẹ́ta kan látọ̀dọ̀ àlejò tí a mú wá lónìí tẹ́ bá yẹ pé tí ń jàǹfààní àlejò alátẹ̀kan
ẹ̀yin náà mo bá wa tẹ pínpínpín sí comment section ẹ tí mo bá ṣe mọ́ ń ṣe ẹ ṣé gan ni o oníyan ṣeré ọlọ́bẹ̀ ṣeré wọ́n ní ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù o ilé tí tó ń lọ náà nìyẹn èmi lọmọ yín Ìbádìyẹ bá pátá là ń lọ ọmọ àwọ̀ tí wọ́n sì kò tó sọdá kí mọ́tò má bàa gbà ọmọ yín ọ̀rẹ́ yín Mary Ọmọlójú náà ni èyí tí gbogbo èèyàn mọ̀ sí ìyàwó sí ètò ohun tí mò ń là kọjá ẹ mọ́ gbàgbé láti mọ darapọ̀ mọ́ wa ẹ bá wa like ẹ bá wa share ẹ sì comment akínyìn wípé ó dàbọ̀ ire o.